níjọ́ tí ò tí ì ṣètò dáa tí ìletò ẹnìkan ṣàmà gbà ṣe bẹ́ẹ̀ ni sà. lèmi máa ń fi ń sọ lèmi máa fi ń sọ nígbà tó ti di pé a ti ní mufti bẹ́ẹ̀ ni tó jẹ́lédè wa ẹjẹ́lédè wa àpánupọ̀ gbogbo ilẹ̀ Yorùbá akramakumullah nígbà tí wọ́n pé ní rábítà ni wọ́n mú àbá ta ni ó jẹ mufti akramakumullah ẹni tó jẹ́ gbẹ̀yìn ni Sheikh Hussein Hamza Al-Tohar láti gbà fún gbogbo ilẹ̀ Yorùbá láti gbà yẹn kò tí ì sí mi àti jẹ̀mí wọ́n á sọ pé kí wọ́n jẹ́ làbá fi wá wata ló kájú ẹ̀ ǹjẹ́ mufti oyè lásán téèyàn máa ń jẹ ni kìí ṣe oyè lásán kìí ṣe pé oyè pé oyè ẹ̀dàgbádá mufti dé ẹ máa ṣe kí òun kọ́ iṣẹ́ ni mufti akramakumullah iṣẹ́ mufti yẹn ẹni tó kájú ẹ̀ tó ṣò òun lẹni tó lè jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn ni ọ̀rọ̀ tí orí ìfdáwò lágbàáyé abálà ń jẹ mufti gbogbo rẹ̀ lárúbáwá wọn jẹ mufti mufti diyaru misra wa akramakumullah mufti Urdun wa akramakumullah mufti Saudiya wa akramakumullah mufti Syria wa mufti ìlú kọ̀ọ̀kan bẹ́ẹ̀ lè tó já sí pé à ń gbọ́ ni a fẹ́ràn oyè púpọ̀ nílùú àwa Yorùbá sì fẹ́ràn oyè gbogbo nǹkan tí ó kàdínì lá máa ń lẹ̀ mọ́ so ẹni tó fẹ́ jẹ oyè àdínì oyè mufti níbi ọ̀rọ̀ ẹ̀sìn a ní wò ǹjẹ́ ó kà ǹjẹ́ kò kà a ní wò mufti dẹ̀wà nínú Nàìjíríà yìí náà a máa rí mufti Nàìjíríà ǹjẹ́ tílẹ̀ Yorùbá bá fẹ́ ṣáàfà wà nílẹ̀ Yorùbá ìbéèrè tá máa bíra wa ni táwa Yorùbá bá ní mufti ìjó lè kojú àwọn mufti Haúsá àìwò yẹn but lélẹ̀ yìí kìí ṣe pé mo fẹ́ jẹ mufti lásán tàlẹ́ni tó ń bá wọn ṣe tí wọ́n bá rí nílẹ̀ Haúsá táwọn náà máa gbé ó mọ̀ kan tí wọ́n bá ní mufti lélẹ̀ tí ó lè wọ́n lè jẹ́rìí sí pé àmọ́ pé ó kájú ẹ̀ látara ìfitáwò mufti yẹn iṣẹ́ tí máa ṣe táwẹ̀ bá ń bọ̀ báyìí ní gbogbo ilẹ̀ Lárúbáwá pàápàá jùlọ nọ́sàrì òun ni ó lè bọ́ta tó sọ pé ìjọ báyìí oṣù máa lé ìjọ báyìí akàṣàmù ìjọ báyìí àgbàwẹ̀ tí wọ́n máa ń lo salad ní nọ́sàrì láti fi wá oṣù tààlà mọ́ nínú Nàìjíríà wa ń bí pàápàá jùlọ ta fẹ́ múlẹ̀ Yorùbá ó gbọ́dọ̀ jẹ́ ní tó mọ̀ salad ó gbọ́dọ̀ jẹ́ ní tó lè sọ wípé fákédì rúláwú kálẹ̀ mọ́ oṣù tó bá ń bọ̀ oṣù fákédì rúláwú ká mọ́ ṣòǹkà fúnlẹ̀ mọ́ ẹni tó lágbára àti ṣe nílẹ̀ Yorùbá
iṣẹ́ tó já sí pé ìftáwù tó fẹ́ máa dá ẹnìkan ti dá ń bì kan náà òun náà wá ní lórí nǹkan tẹ́ni yẹn dá o èmi náà dá tán bá ní kí ní ìdí tí wọ́n ní ṣé ò ní lè mú ìdíjì náà tó kù máa ń nà ìmọ̀ wọ́n láti tẹ́kùn ní ìmọ̀ in ahsana an-nasu ahsantum so àdísì ànẹ́bì ní sallallahu alaihi má wasallam. jẹ́ ipé lágbájá ń wí kí ni tiẹ̀ náà òun nìkan tó ń pè ní PhD Doctor of Philosophy ẹni tó gba PhD kìí ṣe pé lágbájá wí kó máa rìpíìtì nǹkan tó ń wí yẹn eléyìí kí ni wọ́n rí kí ni làákàyè tiẹ̀ náà so mufti gbọ́dọ̀ jẹ́rú bẹ́ẹ̀ so tó bá bí pé kí ni ìdí yóò lè sọ̀dí ìyẹn la fi panu pọ̀ la fi mú Sheikh Abdulrazak Abdulaziz Ìṣọ̀lá ó jẹ́ mufti wa Mufti Diyar Yorùbá so ìdí nìyẹn àwa fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ mufti ni ó sọ ok ẹ bẹ̀rẹ̀ àwẹ̀ ń jọ báyìí o rárá ìdíwò òun ni kìí ṣe pé sultan wí àbá sultan jà àìṣọ̀tá sultan but likulli baladin ru'yatu ìṣẹ̀rẹ́ àṣọ fún wa ẹni tí ó sọ fún wa pé ok ìmọ̀ fálákì o nǹkan báyìí ni wọn lórí nǹkan báyìí lórí oṣù ayọ̀ amẹ́ẹ̀lẹ́rì ẹni tí ó lè sọ oṣù ayọ̀ ẹ̀ẹ́rì nígbà báyìí ẹni tí ó lè sọ ìtìránù tó bá ṣẹlẹ̀ òun ni ó lè sọ conjunction bẹ́ẹ̀ ni ẹni tó ní mímọ̀ pẹ̀ òun ni ó lè sọ so lára eléyìí lẹ́nu fi papọ̀ pé Sheikh Abdulrazak Abdulaziz Ìṣọ̀lá lọ́dọ̀ Haúsá tán bá jókòó tán bá ní pé kìnnì kan ó lè dá sí lọ́dọ̀ Yorùbá láwùjọ mímọ̀ ẹ̀ ó lè dá sí ìdí nìyí tàbí mú Sheikh Abdulrazak Sheikh Abdulrazak ní mufti ilẹ̀ Yorùbá Allahu Akbar Allahu Akbar mufti gbogbo ilẹ̀ Yorùbá tẹ́nìkan bá lóhun jẹ́ mufti ẹbí ní béèrè àwọn béèrè ẹgbẹ́ sí gbangba ẹjù béèrè lú ọ̀tọ̀ microscope sí ọ̀tọ̀ microscope sí yóò ṣe é ti ṣàpò ọ̀rọ̀ mímọ̀ nílé kìí sọ̀rọ̀ agídí kìí sọ̀rọ̀ à ń jà ó lè máa múyàn tó ló ń jà ọ̀rọ̀ mímọ̀ wọ́n mú díẹ̀ ní tiẹ̀ wá ẹ lè sépa lójú ìmọ̀ yẹn kò sọ yín lóníjà kò sọ yín di lépè kò sọ yín di kẹ máa búra yín so látara gbogbo wọn táwọn wí Sheikh Abdulrazak Abdulaziz Ìṣọ̀lá mufti gbogbo ilẹ̀ Yorùbá nípa bẹ́ẹ̀ àwọn ni wọ́n lè sọ fún wa ìgbà wo ló yẹ ká bẹ̀rẹ̀ àwẹ̀ kí ni ìdí tá fẹ́ fi bẹ̀rẹ̀ nípa bil hadith bil Qur'an wal hadith akramakumullah wọ́n bá ti yàtọ̀ tó bá ti yàgò sí méjèèjì yẹn kí làwọn àfáà wí àwọn àfáà yẹn nǹkan tó ń wí yẹn
kí ni ìwọ rí sí